ibi tá a fẹ́ gbin obì sí obì ti ṣe tán tó fẹ́ lalẹ̀ wù ń bẹ̀ bẹ́ẹ̀ ni Ọlọ́run ti sọ wípé òun ò ní bá ènìyàn kankan pé ògo òun bẹ́ẹ̀ ni o ibi tẹ́ ìwà àtẹ̀mí ń wá wípé kí a gbin obì sí tá à ń ṣọ́ oríṣiríṣi tó ń tìkọ̀ mọ́ wa lọ́wọ́ tí obì bá wá fúnra lára ẹ̀ lalẹ̀ wù ń bẹ̀ ṣe bọ́pẹ́ ló yẹ ká máa dá àwọn àgbààgbà nọ́dẹ́nà wọ́n ti ṣe kí ni wọ́n ti sọ̀rọ̀ síta o wọ́n ní tí Nàìjíríà bá máa dúró as a country 2027 ló máa decide o wọ́n ní kàkà kí kìnìún kó ṣakápò ẹkùn kó ní kálukú ṣọdẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n ní kàkà tí Tinubu máa fi ṣe kíni tó fi máa continue as a president ní 2027 wọ́n ní kí ẹ̀yin Yorùbá kẹ́ lọ gbàgbé nǹkan tó ń pè ní Nigeria as a country mo ní ẹ wá wo oríṣiríṣi mọ́ ti bí àwọn ọmọ Arewa àtàwọn ọmọ Yorùbá bọ́ ti ń lé òkò mọ́ra wọn lórí comment section wípé ojú ìyá yín máa bó wọn lálelúyà ni làwọn ọmọ Yorùbá bá lálelúyà o nǹkan táwọn gan wá leléyìí yẹbi nǹkan tá ti béèrè láti jọjọ́ ẹni yẹn ẹ̀yin lẹ sọ wípé wọn Nigeria is not negotiable nísìnyí tẹ̀yin náà ti rẹ́nu lẹ́tẹ́ ti rẹ́nu ọkọ ẹ jẹ́ ká kúkú ká sọ̀pá sílù ẹ jẹ́ àfàlùyẹ pẹ́rẹ́gẹ́dẹ́ wàláhì Olúwo ti táṣìírí àwọn kábíyèsí Olúwo ti táṣìírí àwọn kábíyèsí ilẹ̀ Yorùbá àṣẹ tó bẹ́ẹ̀ ni so gbogbo ariwo tí ìwà àtẹ̀mí ń pa láti jọjọ́ ìbá ṣe complain nípa ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá ìran Yorùbá àtọmọ Yorùbá tí àwọn kábíyèsí wa tó dákẹ́ tó kì í lè sọ̀rọ̀ wọ́n ní tó bá sọ̀rọ̀ wọ́n á wá gbé wọn wọ́n á rún wọn jẹ wọ́n á sun wọn jẹ wọ́n á gé orí wọn wọ́n á gé apá àṣerọ́ ni abalajọ Yorùbá pé àkọsílẹ̀ ló jẹ Yorùbá níyà wọ́n ní orí báyìí olẹjà ti ń bàjẹ́ bóyá àsìkò yá má ti gbìyànjú ká tiẹ̀ kọ́kọ́ eradicate kan tó ń pè ní kábíyèsí ńlẹ̀ Yorùbá ká kúkú mọ̀ etí gbogbo wa máa lọ́rìn láti wípé aláwọn àgbààgbà tó speak on our behalf tí àdẹ ní òun ló gbọ́ yẹn wo kí àròyé mi kó má lọ pọ̀ ju bó ṣe yẹ lọ jẹ́ ká jọ wo fídíò yìí ọmọ ìyá mi. Yorùbá àwọn ọba ti wà ní ìsìn tí wọn ò bọ ìṣàmọ́ àwọn dẹ̀ ti wà á ti kó wọn jọ wọ́n ti pọ̀ gan o wọ́n ti kó wọn a ní fọ́rọ̀mù tí wọ́n ti pọ̀ gan tí wọ́n ti mú tọ́ yàtọ̀ sí ayé àtijọ́. ẹni fọ́rọ̀mù àwọn ọba tó ṣe pé wọ́n sọ wípé àṣà àti ìṣe Yorùbá àwọn ti kọ̀yìn sí. O wọ́n ń ṣàṣà àti ṣe o ta ló sọ fún yín pé àṣà àti ṣe olóòtú ṣe wà òkè. mo wà òkè. ẹ̀yin èèyàn mi ṣé ẹ rí pé gbogbo kìíní ti dojúrú tá bá wá sọ̀rọ̀ ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀yin lọ́balọ́ba ẹ máa wá complain wípé àwọn ọmọ lábẹ́ yín o à ń rí yín fín kí ló dé à rí yín fín òtítọ́ ọ̀rọ̀ lásán ẹ̀ sì lè pa ohùn má gogo wa lẹ́nu Olúwo ti táṣìírí yín fọ́mọ Yorùbá tó bá mọ̀rọ̀ gbọ́ kò jù bẹ́ẹ̀ lọ Olúwo kí tó wá continue láti ṣe analysis lórí ọ̀rọ̀ ẹ̀yẹn gbogbo àwọn ọmọ Yorùbá náà á wá ń bi anything Tẹ́lú Abdulrasheed tá a fi dúró níwò ṣó wà okay torí ò ń bi bàbá wa tó wà bẹ́ẹ̀ yẹn tó host tó ṣe program ẹ̀ tẹ́ pé wọlé ẹ̀ ń bi ẹni yẹn wípé ṣó wà okay àwa náà wá ń bi ẹ́ wípé ṣé wọn náà wà alright ṣó wà alright torí tó bá wà alright ni Abdulrasheed tá fi dúró níwò tó bá wà okay ó ní máa sọ fún wa with your full chest wípé ẹ ti pín àárín ọba ilẹ̀ Yorùbá ẹ ti dàárín ọba rú ẹ ti kó àwọn ọba tó wọ Ìpèbí sínú fọ́rọ̀mù kan ẹ kó àwọn tí ò wọ Ìpèbí sínú fọ́rọ̀mù kan tó jẹ́ sí wípé àwọn tí ò wọ Ìpèbí yẹn àwọn ní fọ́rọ̀mù títí Abdulrasheed àwọn tó wọ Ìpèbí yẹn á jẹ́ ti bàbá Ọọ̀ni àbí ẹ wo bẹ́ẹ̀ ṣe bayé jẹ́ tẹ bọ̀rún sí jẹ́ tí ìwọ àtẹ̀mí bá wá ń sọ wípé ilẹ̀ Yorùbá bá ṣe ń pariwo tó tà múra kankan kò yẹ kó ì máa rí bó ṣe ń rí tí nǹkan kan ò lọ bó ṣe yẹ kó ṣe lọ ṣe ti wá rí wípé àkọsílẹ̀ ló jẹ ìran Yorùbá níyà a padà lọ́rọ̀ lẹ́nu wọn ní orí báyìí olẹ̀já ti ń bàjẹ́ ṣe ti wá rí báwo ni ilẹ̀ Yorùbá ṣe fẹ́ gòkè àgbà báwo ni ìgbésí ayé ìrọ̀rùn ṣe fẹ́ tó àwọn ọmọ Yorùbá tá wà nílé tọkàn àwa tá wà lájò tó máa balẹ̀ lórí ilẹ̀ bàbá wa báwo ló ṣe fẹ́ ṣẹlẹ̀ ní ìgbà tó jẹ́ wípé àárín ẹ̀yin ọba kò gún a gbọ́ tipẹ́tipẹ́ lèmi ti ń gbọ́ pé ẹ kì í fi bẹ́ẹ̀ like that bára yín ṣe bọ́ ọ̀pọ̀lọpọ̀ yín wọ́n lẹ̀ bára yín ṣe at least a máa ń rí yín níbi patí a dẹ̀ máa ń rí i pé ẹ̀ ń ṣe meeting àwọn fídíò kọ̀ọ̀kan máa ń wà lọ́wọ́ mi torí gbogbo nǹkan kọ́ lèèyàn máa ń gbé jáde gbogbo nǹkan kọ́ lèèyàn ń sọ pa. ṣùgbọ́n ní ìgbà tó Olúwo ti wá jẹ́ ká mọ̀ wípé ọba kọ́ba tó bá ti wọ̀ pè bí báyìí tó gbà fún ìṣẹ̀ṣe wọ́n ti ní fọ́rùmù títí wọn wọ́n ti fi ààyè wọn síbòmíì
àwọn ọba tó bá tún wá jẹ́ the same tí wọ́n wọ Ìpèbí àwọn ní ti Olúwo wọ́n ti ṣí forum tó já sí wípé gbogbo nǹkan tí àwọn ọba kan bá sọ wípé òkè jẹ́ àfẹnukò fún ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá àbọ̀mọ Yorùbá àwọn ọba tí ò fẹnu tí wọ́n wọ̀ Ìpèbí àwọn á máa fi ẹ̀sìn wọ́n á máa fi tákùlẹ̀ wọ́n á máa jẹ́ kán rí wípé èèyàn ìṣẹ̀ṣe ni wọ́n ṣe nǹkan tó ń ṣe kò dáa kò tọ́ kò sí nǹkan míì tẹ́ fẹ́ ṣe jù yẹn lọ ẹ kàn fẹ́ kí ìtẹ̀síwájú kó bá ilẹ̀ Yorùbá àwọn nọ́dẹ́ náà lẹ́ ń ṣiṣẹ́ fún ẹ fẹ́ sọ Olúwo Abdulrasheed àti brother Mufti ẹ ṣáà fẹ́ sọ ilẹ̀ Yorùbá kó dèrò ẹ̀yìn kó fi rìvásì gé kó má lè tẹ̀síwájú ìṣẹ́jú kan gẹ́gẹ́ bíi ti nọ́dẹ́ náà àbí tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ ẹ fẹ́ kí ilẹ̀ Yorùbá kó dàbí ti Sókótó tí wọ́n á máa pa àwa ọmọ aráàlú tá a máa pa wá lábẹ́ àwọn kábíyèsí tí kábíyèsí ò dẹ̀ rọ́rọ̀ sọ àtijọ́ tó tẹ́ pa wọ́n ṣé mọ iye òkú tó ti gbé lọ sí pálásì kábíyèsí wọ́n ní kábíyèsí òun fojú rí òkú ẹ bẹ̀bẹ̀ ẹ lẹ́ẹ̀ máa ṣàtúnṣe dèní ààrẹ jẹ́ àrómìíra ibi tí kinní yẹn máa ẹ̀ǹdì sí nìyẹn Olúwo ṣàfẹ́ kí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní nọ́ọ̀tì kó máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá all in the name of ẹ̀sìn ni wọ́n dẹ̀ gbé kárí ní nọ́ọ̀tì títí tí wọ́n ní progress àwọn náà dẹ̀ jẹ́ kí ilẹ̀ Nàìjíríà kó tẹ̀síwájú nítorí ẹ̀sìn à ń sọ fún yín wípé tẹ bá ti fanatiki tẹ́ ẹ̀ tí bọ inú ẹ̀sìn yìí tẹ́ ẹ̀ mú ní ti kankan ní nọ́ọ̀tì ẹ wo nǹkan tí àwọn leaders and elders wọn tó sọ ayé àwọn masses ní nọ́ọ̀tì tó sọ ayé wọn dì wọ́n wá di nǹkan tó já wàláì bó ṣe wá ń pa wọ́n ní nọ́ọ̀tì yẹn àti north central àti north wherever bí wọ́n ṣe ń pa wọ́n lójoojúmọ́ èèyàn ò gbúdọ̀ ní pọ́tìrì ẹ̀dìyẹ kó wá sọ wípé àwọn ẹ̀dìyẹ ti tó jẹ kí wọ́n gan kó máa mú wọn lójoojúmọ́ kó máa mú wọn kó mélè ìhì ara ro ẹ̀ kọ́mẹ̀tì wá sọ pé odidi ènìyàn ṣé nǹkan tí Olúwo àti Mufti tẹ́ fẹ́ kó ṣẹlẹ̀ kó máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá nìyẹn abálájọ tí àwọn kábíyèsí wo kì í lè rọ́rọ̀ sọ àṣẹ ti pín àṣọ ti pín yín yẹlẹyẹlẹ ọba Ìpèbí ọ̀tọ̀ ọba tí ò wọ Ìpèbí ọ̀tọ̀ ilẹ̀ Yorùbá ti wọ gàù báyìí gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan wípé ibẹ̀ nìkan kọ́ là ń lọ àwọn Arewa mà ti pariwo síta àwọn àgbààgbà tí wọ́n fi ara wọn hùwà bíi ti àgbààgbà ilẹ̀ Yorùbá àbòsí ló dé ṣe lèmi rí lára àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tí wọn kì í lè sọ̀rọ̀ kò sí nǹkan ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá tẹ́ bá pè wọ́n sí wọ́n máa tàdí mẹ́yìn ni ṣùgbọ́n tó bá jẹ́ politics àwọn ló máa ṣáájú wọn tẹ́lẹ̀bẹ̀ tó bá jẹ́ party àwọn ló máa ṣáájú wọn máa tẹ́lẹ̀bẹ̀ ṣùgbọ́n tó bá ti jẹ́ nǹkan tó bá ní pé kó ṣe kó lè mú ìtẹ̀síwájú bá ilẹ̀ Yorùbá àbọ̀mọ Yorùbá wàá máa gbọ́ mẹ́yìnwá wọn ò gbúdọ̀ rí mi bẹ́ẹ̀ o mi lè jẹ́ kó arrest mi ṣé nǹkan ti wà nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ni ọmọ Yorùbá ẹ jẹ́ àwọn people ìdàdà they are owing us ó ní àwọn nǹkan kan tí wọ́n mọ̀ tó yẹ káwa náà mọ̀ tí wọ́n sọ fún wa tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ àwọn northern elders wọ́n pariwo síta ń sìn wọ́n ní if their intention is to rig the 2027 election we assure them that there won't be a country anymore northern elders wants Yoruba start ṣẹ́ráyé yín ó ní mo ṣe sọ fún yín pé rògbòdìyàn yẹn là ń yanjú látẹ̀kan tẹ́ bá rí níbi comment section ẹni orí yóò dilé ní àfikún yá adéṣáwá kàpù ní ọmọ yẹrí òkò ń bọ̀ ní o wọ́n ní the north has been a willing tool in the backwardness of Nigeria this one you guys are rejecting rigging does it that Tinubu Muslim presidency has disappointed you ẹjọ́ ẹjẹ́ abèrè lótìtọ́ àti lódodo ṣé Muslim ticket ò padà pé yín mọ́ ni lára àwọn tó reply wọn ni o ní ìgbà tí ẹ̀yin nọ́dẹ́nà ti wá ń bẹ̀rù wípé wọ́n máa rí igi bẹ́ẹ̀ ní 2027 ẹjọ́ ṣé ẹ ṣe Muslim ticket mọ́ ni ẹ láìkẹ́ kò wá òkè kò pé yín kò work ṣé wá rí ibi tẹ́ wá ń lọ yẹn òun ni mo ṣe sọ wípé ibi tá a fẹ́ gbòbì sí òbí ti padà lálẹ́ wò ń bẹ̀ ẹ̀yin ẹ má tún láàgùn jìnnà ṣé mọ̀ wípé àwa ti wá bá ṣe máa gbé tá máa gé kókó ká máa fa igi tó wà bẹ́ẹ̀ tá a túbẹ̀ ṣe pé ká gbé obì yẹn kó lè tètè germinate ẹ̀yin lẹ̀ fún wa ní gbódídí ṣán tẹ́ ẹ̀ pariwo one Nigeria is not negotiable ṣùgbọ́n nísìnyí tẹ́yìn náà ti wá rí wípé òkè o ní 2027 o kàkà kílẹ̀ kú ilẹ̀ àṣà tó bá di dédédé tó wá di kàráǹgídá o wípé Tinubu ló máa continue ní 2027 o kò sí nǹkan tó máa pè ní one Nigeria mọ́ kò sí nǹkan tó máa jẹ́ Nigeria as a country mọ́ ẹjọ́ ṣe lè tètè fast forward ẹ̀ báyìí ṣe má dúró di 2027 torí ìnira ìpọ̀ fáwọn aráàlú ẹ̀mí ń bọ́ lọ
ẹ̀mí wọn ti fẹ́ pín. Wọ́n ti complain. Bàbá Tinubu ó ti ṣẹ́ igi mọ́ inú etí, kò gbọ́ nǹkan táyé sọ mọ́, kò gbọ́ nǹkan kan. Wọ́n ti gé Àṣàkẹ́ bàbá Tinubu létí lọ. Aráàlú lẹ́yìn ara ni wọ́n. Bàbá Tinubu ní tára bá níyẹn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ara máa níyẹn pa ní. Tẹ́ ẹ bá lébi pa yín, ebi ò tí ì pa yín, ebi máa lù yín pa pátápátá. Solar energy nígbà tí NEPA tí wọ́n ń gbéná wá tó tún wá ń ṣe solar, àwọn èèyàn tún lọ ń ra solar. Ǹjẹ́ mọ̀ pé Nigeria government tún sọ wípé wọ́n ò ní máa import solar mọ́, tó já sí wípé ìjọba bàbá Tinubu anything tó bá máa make aráàlú ní ìgbésí ayé rere àti ìgbésí ayé ìrọ̀rùn, gbogbo ẹ̀ pátápátá náà withdraw. Abẹ́ẹ̀rí tí Sultan of Sokoto fún fẹ̀rẹ̀ tó bọ́ síta tó ní social media has become a terrorist. Ẹ gbà mí, social media ẹyọ kan péré tó tún kù fẹ́yìn ọmọ Nigerians back home tẹ́ tún fi ń ṣàgbéjì ara, tẹ́yìn náà fi ń nojú, tẹ́ fi ń gbèrònú kúrò lára, tẹ́ fi ń ṣe tap keep tapping. Wọ́n tún wá ọ̀nà tó fi máa gbà lọ́wọ́ yín. Bóyá ẹ máa bọ́ síta o, bóyá ẹ máa sọ̀rọ̀ o, bóyá ẹ máa jà fúnra yín o, àti sún dójú ẹ̀ báyìí sí. Èmi dẹ̀ wá ń rí kíní ìnírí wípé bí ìgbà tí wọ́n mọ̀ fún yín pa wípé àní ẹ bọ́ sí gbòòrò, àní ẹ fọ́ sí gbòòrò, kẹ́ ẹ sọra yín di wèrè, kẹ́ ẹ fèsì wá. Torí nǹkan tí kíní yẹn fẹ́ máa jọ lé ojú mi lélẹ̀. Ẹ rí wípé tán bá ti fìyẹ́ lè na Nàìjíríà kò pẹ́ fún wọn ní 2 weeks. Yes, wọ́n ti adjust. From nowhere, government á tún ti lọ wá another ìyà tó worse ju ti tẹ́lẹ̀ yẹn lọ. Wọ́n á tún hàn lé ìṣẹ̀lẹ̀ wọn. Bẹ́ẹ̀ ni pé kẹ́ ṣàṣínú bí kí àwọn aráàlú kan ṣàfọ́n sí gbòòrò kan fèsì Nigeria government. Ṣé yín ò notice pé nǹkan tèmi rí tó ń ṣẹlẹ̀ nìyẹn? What is the way forward? Orúkọ tèmi ò yí padà. Yèyé dára kó o lè mi jẹ́. Má gbàgbé láti bá mi support brand mi. Bá mi subscribe sórí YouTube channel. Bá mi sọ fún friends and loved ones. Kẹ́ ẹ bá mi subscribe. Ẹ̀yin tẹ́tí subscribe. Ẹ ṣé gan ni. Drop your comment. Má sì gbàgbé láti bá mi like ẹ̀. Bá mi thumb up. Orúkọ tèmi ò yí padà. Yèyé dára kó ní wíkẹ̀ndì Yorùbá Summit ó fẹ́ wáyé. A need the support ẹ. Wá darapọ̀ mọ́ wa. Má jẹ́ okò sórí social media nìkan. Jẹ́ ká jọ ṣe live and direct ló máa ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn láti fọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ fún ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá, ìran Yorùbá, àtọmọ Yorùbá. Tó bá wá jọmọ ọkọ ilẹ̀ Yorùbá, má jẹ́ ká fi ẹ́ ṣàpélé, má jẹ́ ká fi ẹ́ ṣàwátì ńbẹ̀. Jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká gbé ilẹ̀ Yorùbá ga. Ire o, kàbìtì, bá mi ṣe.